Aláròyé máa wí o. ọ̀gá sójà yìí ṣàlàyé èyí lọ́nà táwọn ológun gbà láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ngọ̀ṣe. gẹ́gẹ́ bí ìròyìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ àwọn iléèwé girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ṣiṣẹ́ ń lọ kiri, adarí àgbà níléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí ìyẹn Department of State Services DSS Mohammed Ngọ̀ṣe ti ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà fòòró àwọn ajínigbé ọ̀hún láti tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀ náà nígbà tí wọ́n yí ibùba wọn po àti bí wọ́n ṣe dí gbogbo ọ̀nà tí oúnjẹ àti gbogbo nǹkan tí wọ́n nílò lè gbà dé ọ̀dọ̀ wọn. nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí tẹlifíṣọ̀n lọ́jọ́rùú Wednesday ọjọ́ 15 oṣù keje ọdún yìí, Ngọ̀ṣe gbóṣùbà ńlá fáwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà àtàwọn iléeṣẹ́ ètò ààbò míì fún iṣẹ́ takuntakun wọn tó yọrí sí rere. bẹ́ẹ̀ ló rọ àwọn ọmọ Nàìjíríà náà láti mọrírì akitiyan wọn. Ngọ̀ṣe tó sọ̀rọ̀ lórí àhesọ ọ̀rọ̀ àti ìkùnsínú àwọn ènìyàn pé ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó dóòlà àwọn èèyàn yìí kò nà tán fáwọn, bẹ́ẹ̀ ni wọ́n fi nǹkan kan pamọ́ lórí ọ̀nà tí wọ́n gbà gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí, sọ wípé ohun tó jà jù gan-an ni bí wọ́n ṣe máa dúpẹ́ kí wọ́n sì gbóṣùbà káre fáwọn agbófinró gbogbo tí wọ́n ṣiṣẹ́ lórí bí àwọn èèyàn tó wà nígbèkùn náà ṣe darí délé láyọ̀ àti àlàáfíà. ó ní ọ̀rọ̀ ọ̀hún kúkú ti di èyí tí gbogbo ayé ń gbé kiri báyìí, nítorí náà kì í ṣe nǹkan tá a lè daṣọ bò nítorí ìdí kan tàbí òmíì, ṣùgbọ́n nǹkan tèmi rò ní wípé àsìkò gbogbo irú ọ̀rọ̀ báyìí kò tíì tó lórí iṣẹ́ ìtúsílẹ̀ táwọn ológun ṣe. èmi rò wípé ó yẹ kí a máa yin àwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ni àti bí wọ́n ṣe ṣe dáadáa. nígbà tó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ṣiṣẹ́ yìí tó fi kẹsẹ̀ járí, ọ̀gá iléeṣẹ́ DSS tẹ́lẹ̀ yìí ní níṣe làwọn agbófinró dí àwọn ajínigbé ọ̀hún mọ́ inú igbó tí wọ́n wà, wọ́n dínà gbogbo nǹkan tí wọ́n máa nílò nínú igbó yìí láti má ṣe dé ọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ ni wọ́n ṣí àwọn agbódegbà wọn tí wọ́n fún wọn lọ́wọ́ lórí bí nǹkan ṣe ń lọ láàyè tí wọ́n wà yẹn ní igun ẹ̀yìn. ọkùnrin yìí ní bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe fún ogun mọ́ wọn yìí iná ló mú kí àwọn afẹ̀míṣòfò ó máa wá gbogbo ọ̀nà tí wọ́n lè bá jáde nínú aginjù tí wọ́n wà láìròtẹ́lẹ̀. nígbà tọ́rọ̀ yìí wá dojú ẹ̀, ohun táwọn jàǹdùkú yẹn wá ní ọ̀nà tí wọ́n lè gbà yanjú ọ̀rọ̀ náà nítùbí-ìnùbí. ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni wọ́n fẹ́ nítorí wọn kò fẹ́ kí wọ́n gbẹ̀mí àwọn, ṣùgbọ́n ìyẹn ò ṣeé ṣe torí àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn ò fara mọ́ ọn. ó ní bó ṣe di wípé àwọn agbófinró yípo gbogbo àwọn agbègbè tí wọ́n fi ṣe ibùba nìyẹn, bẹ́ẹ̀ ni wọ́n dínà mọ́ àwọn afẹ̀míṣòfò ọ̀hún láti má lè rìn síbi tó wù wọ́n tàbí wá ọ̀nà tí wọ́n máa gbà jáde nínú igbó náà. agbáríjọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò ló ṣiṣẹ́ náà, wọ́n bá fẹnu kò pé kí wọ́n dí wọn pamọ́ bí tí wọ́n wà. wọn ò jẹ́ kí oúnjẹ ríbi kọjá sí ọ̀dọ̀ àwọn agbébọn yìí mọ́, bẹ́ẹ̀ sì ni wọn ò jẹ́ kí nǹkan ìjagun débi tí wọ́n wà mọ́. àwọn tó ń ṣiṣẹ́ alamí fún wọn láàrin ìlú ni wọ́n ń gbé, àwọn yẹn gan-an sì ní irinṣẹ́ tí àwọn ológun wá lò láti fi parí gbogbo iṣẹ́ ọ̀hún. wọ́n fi fídíò gbogbo bí nǹkan ṣe ń lọ ránṣẹ́ sí wọn. nígbà náà làwọn afẹ̀míṣòfò yìí rí wípé kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ fún àwọn mọ́ ni wọ́n bá juwọ́ sílẹ̀. Ngọ̀ṣe ní pẹ̀lú bí àwọn èèyàn yìí ṣe ṣàṣeyọrí tó, wọn kò ṣàì pàdánù 3 nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún. bọ́ǹbù táwọn jagunlabí ti kẹ́ kalẹ̀ ni wọ́n sọ wípé àwọn 3 yìí tẹ̀ mọ́lẹ̀ lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́, tíyẹn sì ṣe bẹ́ẹ̀ rán wọn lọ sọ́run àìròtẹ́lẹ̀. ó ní nígbà tí ẹ̀mí àwọn ajínigbé ọ̀hún kò gbé mọ́ tí wọ́n sì ti rí wípé iná tí wọ́n fi mọ́ wọn ti pọ̀ jù ni wọ́n tú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà sílẹ̀. nígbà tí wọ́n rí wípé ilẹ̀ ti mọ́ bá àwọn tán pátápátá ni wọ́n tú àwọn tó wà lákàtà wọn sílẹ̀. èrò wọn sì ni wípé ìyẹn máa yanjú ọ̀rọ̀, wọn yóò sì torí rẹ̀ fi àwọn sílẹ̀ láti máa lọ lọ́fẹ̀ẹ́ lófò. nígbà tí wọ́n rí wípé gbogbo àwọn ọmọ yẹn àtàwọn olùkọ́ wọn ni wọ́n ti yọ̀ǹda fún àwọn tán ni àwọn ọmọ ogun dojú ìjà kọ wọ́n. ká rántí pé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù keje ọdún yìí ni ariwo ayọ̀ gba gbogbo ìlú kan
nígbà tí wọ́n gbọ́ wípé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí ti gba ìtúsílẹ̀ lẹ́yìn bíi oṣù méjì táwọn ọ̀dájú ẹ̀dá náà wá jí wọn gbé níléèwé wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.